A kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, alákàsọ̀ èdè. Ẹ káàbọ̀ sí Aba Adéyípo. Aba Adéyípo láwàyé. Aba Adéyípo jẹ́ ọ̀kan lára àwọn abà tó wà ní Igbó Eléri ní ìjọba ìbílẹ̀ Lágelú nìbàdàn. Tí a bá wá ń pe ibì kan ní abà, tí a wá rí àwọn nǹkan ẹnà báyìí, tí a wá rí àwọn nǹkan mèremère, ẹ̀yin náà wo àyíká àti ọgbà ibí yìí, ẹ rí wípé wọ́n ti fẹ́ sọgbọ́n abà, wọ́n ti sọ di ìgboro. Kí n tó wá mú wa gbéra wá leléyìí wípé irú àwọn nǹkan àrà báyìí ìgboro ló yẹ kó wà. Kí ló wá dé tó fi jẹ́ wípé ibi tá a pè ní abà ni wọ́n ṣe àwọn nǹkan ọ̀ṣọ́ iyebíye, àwọn nǹkan amáyédẹrùn, àwọn nǹkan amúnigbọ́n sí i. Ó ṣe jẹ́ pé inú abà ni wọ́n ṣe sí. Torí ẹ̀ náà la ṣe wá bá bàbá wa ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Adébọ̀wálé pé ká tiẹ̀ béèrè wo kí ló bí Adéyípo. Kí ló dé tó fi jẹ́ wípé African Heritage Research Library and Cultural Center Aba Adéyípo ni wọ́n gbé wá tí wọn ò gbé sáàrin ìgboro Ìbàdàn. Ẹ máa bá wa ká lọ. Ẹ kú àsìkò yìí bàbá wa. Ẹ káàbọ̀ wọn kí káàbọ̀. Ẹ ṣé gan o. Ẹ kú àlejò wa. Àwa nù. Ẹ kú ìjáyé oko. Ẹ gbọ́ bí. torí bá a ṣe bọ́lẹ̀ lẹ́ẹ̀kan la ti ń gbọ́ sí oṣù gbogbo àwọn omi ẹyẹ tí a ń gbọ́ gbòòrò. Òótọ́ ni. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wá nínú tí wọ́n wò wá ní dédé àsìkò yìí, ẹ bá ń fún ara yín dárúkọ ara yín. Orúkọ mi ni Olúbáyọ̀ Fọlọ́runṣọ́ Adébọ̀wálé. Èmi ni ọmọ Àyànládé àti Àyànníhun Adébọ̀wálé. Onílù ni bàbá mi. Àwọn ni ọ̀sán lè koko báwọn gbélé. Ọmọ Ṣẹ̀gilọ́lá. Afẹ́jú onílù àfàrànsọsán. Ọ̀rọ̀ yé mi bọ̀ díẹ̀díẹ̀. Àyàn ni bàbá, Àyàn ni màmá. Bẹ́ẹ̀ ni. Àbájọ ó ṣàwò náà pé dìbẹ́jì ń dé lonely days wá gbogbo ẹ̀ lórí àṣà. Èyí ò ní pé ilé la bọ́ ńlá, ilé la bá ṣà ni. Ẹ ṣeun bàbá wa. Ó ṣe rí gẹ́lẹ́ ni. Ẹ ṣeun. Ṣé ẹ lè bá wa sọ díẹ̀ ní ṣókí nípa ara yín ká tó wá lọ ní nǹkan tí gbogbo wa wá. A bí mi ní abúlé Adéyípo ní ọjọ́ ọ̀gbàanì. Ọjọ́ kèlò oṣù kèlò. Ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 1944. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti St. Andrews Kufi 1 ní Igbó Elérin wa ń bí. Mo parí rẹ̀ sí St. Andrews Bangbola ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nígbà mo kúrò níbẹ̀ yẹn, mo lọ sí secondary modern school, local authority secondary modern school ní Apẹ̀rẹ̀ ní Ìbàdàn. Mo kúrò níbẹ̀, mo lọ sí St. Peter's College Iléṣà fún ẹ̀kọ́ àwọn olùkọ́ oníwòpò kẹta. Lẹ́yìn yẹn ni mo tún wá lọ sí ti onípò kejì ní Baptist College Ẹdẹ. Láàárín wọ̀nyẹn mo ṣiṣẹ́ olùkọ́ kó tó di pé wọ́n gbà mí sí Yunifásítì Ìbàdàn láti ka ìwé lórí èdè òyìnbó èyí tí mo parí ní 1974. Lẹ́yìn yẹn ni mo lọ sí youth corps. Mo lọ sin ìlú mi ní Benue Plateau State, ní Old Benue Plateau State. Mo ṣiṣẹ́ ní St. Augustine's College ní Láfíà. Lẹ́yìn ìgbà yẹn mo tún wá padà tá a sin ìlú wa tán, padà sí Yunifásítì Ìbàdàn láti tún wá ṣe tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi bí mo tún ti gba oyè Diploma in Applied English Linguistics. Lẹ́yìn yẹn mo ṣe Master of Arts tí jẹ́ ìpele kejì bí kẹtàlá sí pé kí n tó wá lọ parí rẹ̀ ní Yunifásítì Ìlọrin fún PhD. Bí
ìwé mi kíkà bó ṣe lọ nìyẹn, ṣùgbọ́n láàrin yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ, mò ń ṣe iṣẹ́ káàkiri. Mo ṣiṣẹ́ ní gbogbo colleges of education tó wà ní Ọ̀yọ́ state ńgbà náà, Ọ̀yọ́ State College of Education Iléṣà. Mo tún ṣiṣẹ́ ní St Andrews College of Education ní Ọ̀yọ́, kí n tó wá lọ sí another Ọ̀yọ́ State College of Education ní Ìlá Ọ̀ràngún. Lẹ́yìn yẹn mo padà sí Polytechnic Ìbàdàn bí. Mo ṣiṣẹ́ fún bí ọdún 6 ní ibẹ̀ yẹn, kí n tó wá lọ sí Bells University of Technology ní Ọ̀tà láti lọ ṣiṣẹ́. Bí ti iṣẹ́ bó ń ṣe rí nù. Bó ṣe mọ̀ nù. Ẹ̀ṣẹ̀ mú kan bẹ̀rẹ̀ eléyìí kí àwọn èèyàn fi lè lóye ìwé èèyàn tẹ́ ẹ jẹ́, ká lè mọ̀ wípé alákọ̀wé tó yan oko láàyò ní ẹ má bínú. Bẹ́ẹ̀ni, kí wọ́n fi lè lóye pé ọ̀jọ̀gbọ́n tí à ń pè yín kì í ṣe ọ̀jọ̀gbọ́n ìfidálọ́lá, ẹ kàwé gbà ni. Ló jẹ́ kí mọ̀ọ́mọ̀ jẹ́ kí eléyìí náà wà lára ìbéèrè mi. Ẹ má wàá jẹ́ kí á dènà pẹ̀lú bí ọ̀rọ̀ yín àgbà. Ẹ jẹ́ ká lọ nú nǹkan tí ó mú wa débi. Àbá Adéyípo, nígbà tí èèyàn kàwé kiri gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé pé ẹ kàwé kiri, tó wá jẹ́ wípé abàlẹ̀ wá padà fi ṣe ibùjókòó tẹ́ gbé àpótí tẹ́ kalẹ̀ sí. Àbá Adéyípo yìí gan, báwo ló ṣe bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀? Ẹ ṣeun. Bí ọkọ̀ rí òkun bórí ọ̀sà, èbúté náà ni ó padà sí. Bẹ́ẹ̀ni. Àwọn olórin kan sì sọ pé rántí ọmọ ẹni tí wọ́n ṣe, rántí ibi tí wọ́n ti bí ọ. Ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ní ìrántí ibi tí wọ́n ti bí, ṣùgbọ́n gbogbo bí mo ti ń ṣiṣẹ́ tí mo sọ fún yín, mi ò gbàgbé ilé. Ọ̀nà bí n ó ṣe ran àwọn èèyàn mi lọ́wọ́ ní ìgbèríko ló jẹ mí lógún púpọ̀. So mi ò gbàgbé àwọn bàbá àti ìyá, àbúrò, ẹ̀gbọ́n, gbogbo ẹ̀báwọn wọn tí mo fi sílẹ̀ ní inú oko ní abúlé. Bí n ó ṣe ran wọn lọ́wọ́, bí ìwé tí mo kà ń bí ó sì wá wúlò fún wọn. Torí pé ìwé téèyàn bá kàkàkà tí ò fi ran àwọn aládùúgbò rẹ̀ lọ́wọ́, kó fi ran àwọn ibi tí wọ́n ti bí lọ́wọ́, kó fi ran ibi tí bàbá wà tí ìyá wà lọ́wọ́, ìwé wọn ò wúlò rárá. Gbogbo ìgbà tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń rò wípé kí ni mo ṣe fún àwọn èèyàn mi? Kí ni wọ́n ó ṣe tó fi jẹ́ pé wọ́n mọ̀ wípé àwọn owó ata, owó oníyọ̀ tí wọ́n pé mo mọ̀ọ́re ló gbé mi wá dé Adéyípo láti wá dá ilé ìkàwé sílẹ̀ tí à ń pè ní African Heritage Research Library and Cultural Center. Kẹ̀kú ṣe bá gbọ́ fọ̀lẹ́ ìbò bá ṣe wí náà, wọ́n rò pé bóyá àwọn ará ìgboro náà ni wọ́n ń jàǹfààní. Kò rí bẹ́ẹ̀. Mo mọ̀ọ́mọ̀ fẹ́ kí àwọn ará ìgbèríko jàǹfààní rẹ̀. So à ń tọ́jú àwọn tí wọ́n kàwé kàbìtìkàbìtì, a sì tún ń tọ́jú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ bàbá àti ìyá wa tí wọn ò ní àǹfààní àti lọ sí ilé ìwé rẹpẹtẹ tàbí kí wọ́n mọ̀ fún ìbò rẹpẹtẹ. Torí wọn la tún fi dá ni mo fi dá ilé ìkàwé òun sílẹ̀. So àwọn yunifásitì gbogbo wọn jàǹfààní, àwọn ará ìgbèríko àti àwọn abúlé bíi 300 tó yí Adéyípo ká wọ́n ń jàǹfààní ẹ̀. A mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ fún wọn. Àwọn èèyàn máa ń sọ wípé wọn ò lè jàǹfààní ilé ìwé kíkà. Kò rí bẹ́ẹ̀ rárá, torí pé a rí pòfẹ́sọ̀ nù wọn lórí ìmọ̀ àṣà àti ìbílẹ̀ wa tá a lè kọ́ ọgbọ́n ní ọ̀dọ̀ wọn. So kò yẹ ká fojú tẹ́ńbẹ́lú àwọn ará ìgbèríko fún irú nǹkan báwọn. Gbogbo èèyàn ló jẹ mí lógún tí mo fi sọ pé okay, ó di kí n padà sílé. Ẹ ṣeun. Àbá Adéyípo yìí gangan bò ní Adéyípo tẹ́ ẹ wí. ìtàn tó rọ̀ mọ́. Jagunjagun ìlú Ìbàdàn ni Adéyípo. Sórúkọ èèyàn ni. Orúkọ èèyàn ni. Àwọn orúkọ èèyàn ni Adéyípo. Ó bá àwọn Ògúnmọ́lá, ẹ ti gbọ́ Ògúnmọ́lá, ẹ ti gbọ́ Ààrẹ Látòòṣà, ẹ ti gbọ́ Ògbórí Ẹfọ̀n, gbogbo wọn báwọn, Òbíkúnlé, gbogbo wọn báwọn, wọ́n jọ jagun Ìbàdàn ilẹ̀ Yorùbá ńgbà náà ni àti Adéyípo. Adéyípo wá láti ìlú kan tá à ń pè ní Awo lẹ́bàá Ẹdẹ. Ibẹ̀ ló ti gbé ẹ̀bùn ogun
tó mọ̀ jà ẹbí sọ́jà jagunjagun ló ti gbé wá àti adó àti awó ló ti gbé wá tó fi dé sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn yòókù jagunjagun ìlú Ìbàdàn náà wọ́n ti bò míì wá náà ni ẹlòmíì ti Fèésù wá ẹlòmíì ti Ìwó wá ẹlòmíì ti Ìlọ́ra wá Ògbómọ̀ṣọ́ Èjìgbò tí wọ́n wá jagun gbà náà gbogbo àwọn tí mo dárúkọ ni ẹlẹ́gbẹ́ Adéyípo tí wọ́n jọ kó wá sí ìlú Ìbàdàn láti wá jagun torí pé war camp ní Ìbàdàn gbà náà so Adéyípo ń gbà wá dé ìlú Ìbàdàn ó wá tẹ ìletò bíi 4 dódó sí ìlú Ìbàdàn Adéyípo Gbóelérin níbí Adéyípo Kútẹ̀ ó wà Adéyípo Olómiyéyé ó wà Adéyípo Olójú Oró ó wà téèyàn bá sọ pé òun lọ sí abúlé Adéyípo òun ó pé wò ń bẹ o ṣé ti Gbóelérin ni àbí ti Kútẹ̀ àbí ti Olókùúta àbí ti lẹ́bàá Ọlọ́dẹ ń bẹ yẹn ìyẹn nìyẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé ṣùgbọ́n bàbá yìí tí wọ́n ń pè l'Adéyípo tó jẹ́ jagunjagun ìlú Ìbàdàn òun ló tẹ gbogbo abúlé wọn ń dó. àwọn ibi tó ti ń dáko ń gbà náà. àwọn ibi tó sì ń fi àwọn ọmọ rẹ̀ síbẹ̀ ìwọ máa mójútó yìí ìlà kan náà ni gbogbo wa ń kọ ìlà tó wà ní ẹ̀kẹ́ mi 4 bàámú ni wọ́n ń pè lọ́wọ́ lójú gbogbo wa ní gbogbo Adéyípo tí mo dárúkọ ilé kan náà la ní nílùú Ìbàdàn ilé ọ̀hún wà ní ẹ̀gbẹ́ ilé Ògbórí Ẹ̀fọ̀n ní Ọ̀rànyàn tí wọ́n ń pè ní ilé Adéyípo tá a bá fẹ́ ṣèpàdé ibẹ̀ ni gbogbo àwọn Adéyípo 4 bí 5 ni wọ́n ní láti ṣèpàdé wa bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìsìn ilé gbogbo wa ń bẹ nílùú Ìbàdàn. nítòsí ilé Ògbórí Ẹ̀fọ̀n. ní ẹ̀gbẹ́ ìta baálẹ̀ tàbọ̀rànyàn ní Ìbàdàn wọ́n ń pè ní ìsàlẹ̀ Ọ̀ṣun ńgbà kan torí pé Ọ̀ṣun ni gbogbo ibẹ̀ ń jẹ́ tọ́ka gbogbo wọn mọ́. so bí Adéyípo bó ṣe jẹ́nu gbogbo wa ìrẹ́pọ̀ wà láàrin wa à ń ṣe ìpàdé nígboro a sì máa jowó ara wa kéékèèké náà fún un tó dáa ni o. bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan àwa náà wí pé àwa náà ṣe báyìí àwa náà ta àwọn yọ báyìí àwa náà ṣe oríṣiríṣi báwọn ni. yàtọ̀ sí iṣẹ́ jagunjagun kí ni iṣẹ́ àdáyébá mi tí Adéyípo máa ń ṣe. ilé iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àdáyébá mi tí a ń ṣe lóríṣiríṣi tá a mọ̀ wọ́n mọ́ wọn a máa lu ìlù kò sí jagunjagun tí ò ní jó bàtà kó jó dùndún lógun ó fẹ́ràn ìlù púpọ̀ ìlù náà ni máa ń lù tí a máa fi kì í tí a máa fi lóríṣiríṣi ọmọ aláwo. ṣónílù sì wà kù ní onílù sì wà lábá Adéyípo náà. onílù ń bẹ ń bí báyìí. wọ́n wà ń bí báyìí. èmi tẹ̀ ń wò onílù ni mí Àyànbọ̀dé lórúkọ mi gbogbo wa la lórúkọ Àyàn Àyànníran ó jókòó Àyànníran wà lọ́hùn-ún Àyànyẹmí wà lọ́hùn-ún èmi tí mo jókòó yìí Àyànbọ̀dé lórúkọ Àyàn mi láti ilé wa tó wà ní abúlé là ń pè ní ilé Àyàn tá a kọ orúkọ Àyàn sí ó wà ní abúlé èmi máa ń sán ọmọlé tẹ̀lé bàbá tó bí mi lọ́mọ náà ló jẹ́ ń kí wọn wípé onílù àfàránṣọsán ni bàbá mi. ẹja gbọ́ ká gbúrò àwọn onílù tí ẹ sọ wípé wọ́n wà lábá ọ̀hún ká wá gbọ́ báwo ni wọ́n ṣe máa ń kí àwọn baba ńlá yín. bí wọ́n ṣe ń kí wọn ẹ fẹ́ kó rí mi wú lónìí o torí pé tí wọ́n bá ti ń kí èèyàn lórí èèyàn mọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí mọ̀ rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ olótùú ó dá tẹ́ ẹ bá ní kí wọ́n wá lù ẹjọ́ wọn ó dùn. àní jẹ́ wọn rìn jìnnà ni. ẹ mọ̀ jẹ́ wọn rìn jìnnà torí ìlú lè gbé mi ní ìsìn kí n fò ké dìde kí n máa jó. ẹ lè mìíràn àmọ́ àfàyè gbà kẹ́ ẹ jó púpọ̀ ẹ lè mìíràn.
ṣeun púpọ̀ adúpẹ́ àlùlà. àmì o. àṣẹ wà àṣẹ bò. ẹ̀yin náà rí wípé lóòótọ́ àti òdodo nǹkan ń bẹ lábàáyé wọ́n sì mọ pàtàkì àṣà wa pàápàá iṣẹ́ àyàn gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára iṣẹ́ abínibí ìran Yorùbá. ẹ wá jẹ́ kí n wá bẹ̀rẹ̀ báyìí ó tó bí ọdún mélòó tí Abba Adéyípo etí eléyìí tá a wà yìí tó ti wà. ó ti kọjá 100 ọdún tí abúlé Adéyípo Igbó Elérin yìí tó ti wà. ẹ̀yin náà wò ẹ wò gbà tí ń jagun tí ń ti ń jagun tí ń ti ń jagun ilẹ̀ Yorùbá ibẹ̀ láti mú ká tá a fi mọ̀ pé ó kọjá 100 ọdún tí wọ́n ti dá tó bí ìsípele ẹbí lóríṣiríṣi ti lọ. a súnmọ́ bí 200 ọdún. ó ti wà. ẹ ṣeun. àwọn obìnrin tí wọ́n bá jẹ́ obìnrin ní Abà yìí kí ni iṣẹ́ tiwọn? àwọn obìnrin Abà yìí wọ́n mọ iṣẹ́ ṣe púpọ̀, alágbára ni wọ́n. mo fẹ́ lè sọ pé wọ́n ń ta kàngbọ̀n pẹ̀lú àwọn ọkùnrin lórí ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe. èyí tí ń dá aró ọ̀nbẹ nù wọn, èyí tí ó ń ṣe ọṣẹ dúdú ọ̀nbẹ nù wọn, èyí tí ń fọ epo pupa ọ̀nbẹ nù wọn, èyí tí ń ṣe tawóróbo ọ̀nbẹ nù wọn, ẹ̀kọ́ pípọ́n tà, irun dídì, oríṣiríṣi báyẹn. gbogbo wọn náà la lè rí nínú Abà yìí. gbogbo wọn ló wà nínú Abà yìí bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. inú wa ó dùn láti rí àwọn díẹ̀ nínú wọn ẹ̀rì mọ́. gbogbo iṣẹ́ tí àwọn obìnrin bí ń ṣe nìyẹn. pàápàá wọn ní ẹbu ẹ fẹ́ rí ẹbu fọpo, ẹbu ọṣẹ dúdú ònà ní iwájú ń bẹ̀ yẹn. ẹ lè rí hàn díẹ̀ bá sọ̀rọ̀ nù wọn pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe. alágbára ni wọ́n. a sì ń ṣètò láti kó wọn jọ kí iṣẹ́ wọn lè nítumọ̀ kó sì lè máa mú èrè wá sí i gidigidi torí pé ọjà ṣe pàtàkì. torí tiwọn àwọn obìnrin tí wọ́n lágbára yìí la fi dá ọjà kan sílẹ̀ ọjà tá a fẹ́ dá sílẹ̀ tá à ń pè ní ọjà Ìbàdàn. ó wà nísàlẹ̀ ńbẹ̀ tẹ́ ẹ bá yọjú bá ẹ rí ọjà Ìbàdàn náà nísàlẹ̀ signboard ẹ ti wà níbẹ̀. pátákó atọ́ka rẹ̀ ti yálẹ̀. ó ti wà níbẹ̀. chairman local government ti ìbílẹ̀ ń bí ó ti wá wò ó. wọ́n fẹ́ gbé wa lárugẹ lórí rẹ̀. ibẹ̀ ni gbogbo àwọn obìnrin àtọkùnrin náà ni wọ́n ti máa tà, ni wọ́n ti máa rà kátàkárà tí ọrọ̀ ajé ọmọ lọ déédéé tó fi jẹ́ pé ìṣẹ́ àti òṣì tí máa wà nínú oko míì, nínú abúlé míì, nínú ìletò míì kò ní sí ní abúlé Adéyípo. ṣé ọjà tí a wá ń wò lọ́ọ̀kan yìí ṣọ́ọ̀bù àwọn ará Abà Adéyípo nìkan ni ó wà fún ni àbí àwọn àbàwò ni wọ́n tún lè jàǹfààní ẹ̀? Adéyípo nìkan ò lè dára sí i. mo sọ fún ilé ẹ̀kan pé ó tó 300 abúlé 300 tó wà yípo báyìí. bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìn àwọn abúlé kan wà lẹ́yìn ibi tí ń gbọ́n tá à ń sọ torí pé a sún mọ́ra wa, a ṣe pọ̀, ó sì wà pẹ̀lú gbogbo wọn pátápátá. wọ́n fẹ́ràn ara wọn, wọ́n mọ bára wọn ṣe oríṣiríṣi nǹkan. nígbà tí a sọ ọ̀rọ̀ ọjà Ìbàdàn tá a fẹ́ dálẹ̀ ní abúlé Adéyípo, a pe mítìnì gbogbo abúlé pé ṣe rí o tá a fẹ́ ṣe ní fún lọ síwájú iṣẹ́ ẹ̀yin obìnrin àti iṣẹ́ ẹ̀yin ọkùnrin, gbogbo wọn pátápátá wọ́n fọwọ́ sí. wọ́n ti rí ìpìlẹ̀ bíi ṣọ́ọ̀bù bíi 50 sí ibi tẹ̀ ń wò. wọ́n kàn máa mọlé wọ́n kàn máa mọlé lọ. ṣùgbọ́n kì í ṣe ti alákọ̀wé nìkan o. a kọ́ níkọ̀ ti ìbílẹ̀ wa tó jẹ́ pé atẹ́gùn Ọlọ́run ọmọ fẹ́ sí gbogbo èèyàn tó bá wà níbẹ̀. ẹ má rò pé supermarket ni. tí òfin ní yá gágá. ilé ọjà àwọn mẹ̀kúnnù ní gbèríko ni. gbogbo nǹkan gbèríko náà ni wọ́n mọ̀ wà níbẹ̀ ni wọ́n mọ̀ tà ní ẹ̀dínwó torí pé àwọn ọkùnrin náà alágbára ni wọ́n níbi oko dídá. gbogbo ìrè oko tí wọ́n bá sì mú bọ̀ lóko
àwọn obìnrin ó mọ tà lọ́jà. wọ́n mọ̀ tà lọ́jà bí ọ̀gẹ̀dẹ̀ bí iṣu bí ẹ̀gẹ́ èlùbọ́ apẹ̀rẹ̀ ọwọ́ gbogbo nǹkan báwọn yẹn epo ẹ ṣeun ọṣẹ dúdú. ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún wá padà sí lóòótọ́ àgbà pé ilé làbọ̀ sinmi oko àmọ́ ṣé ẹ wá wòye wípé owó tí ẹ ná sí àárín yìí pọ̀ báyìí pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi ilé tó yẹ kó wà níbí àdúgbò àkóbọ̀ tẹ̀ wá gbé sí inú abà báyìí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ntí ọlọ́run bá sọ pé yóò ṣeé ṣe kò sẹ́dà tó lè di lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni àdúró ṣe bí n tọ́lọ́ lọ́wọ́ sí. bẹ́ẹ̀ ni torí mo fẹ́ sọ fún yín wípé níjọ́hun àná abúlé ọ̀pọ̀lọpọ̀ abúlé ni ò jẹ́ nǹkan kan ṣùgbọ́n ọlọ́run wá pé yóò bẹ̀rẹ̀ sí jẹ́ nǹkan báyìí kò wá sí ẹni tó lè di ọlọ́run lọ́wọ́ lórí ẹ̀ ju kí ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ká sì gbà ntọ́lọ́run bá wí ntọ́lọ́run wí fún wa ní abúlé yìí ni wípé òun ó sọ di abúlé tí ó jẹ́ àpèjúwe ní ilẹ̀ Yorùbá àti nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ Áfíríkà tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé bọ́ ibikíbi tó bá ti ń bọ̀ lágbàáyé tó bá ti di abúlé Adéyípo Gbó Elérin wọn ó pè ní ẹ̀kọ́ ẹ̀kan o kó o tó padà síbi tó bá ti ń bọ̀ ntí vision àmì tí Ọlọ́run òye tó fi hàn wá nípa abúlé inú so àwa dàbí ìránṣẹ́ tí Ọlọ́run pé ṣe yìí so ńlẹ̀ fi rí gbogbo ohun tá à ń ṣe wọ̀nyí kì í wá jẹ́ pé àwa nìkan náà là ń ṣe àwọn olùrànlọ́wọ́ tí wọ́n mọ̀ pé tọkàntọkàn la fi fẹ́ràn abúlé ní Igbó Elérin wọ́n ti dìde ìrànlọ́wọ́ bá a bá fẹ́ kọ́ létẹ̀ ìwé àwọn ohun ìgbà àwọn kọ́bọ̀ lọ́wọ́ àwọn náà gbé pọ̀npọ́n àwọn náà mọ̀ gbé sẹ́ńtì wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ fún wa tí wọ́n bá ti gbọ́ bá a bá sì ní nǹkan ṣe tọ́jú ayẹyẹ ẹ̀rí gbogbo wọn bí irú tọjọ́ òní nìsín tí yèyé Akílímàlè Fúnà Ọládé ó ń ṣe ọjọ́ bíi ọbọ sásìkò tẹ ẹ mọ̀ pé irú nǹkan bá ń tó ń ṣẹlẹ̀ kàdé dédé bá. akore. rìnàkore yèyé Akílímàlè ń ṣe ọjọ́ bíi ọjọ́ kẹrìndínní ọgọ́rin ọdún lónìí ẹ rí gbogbo àwọn ará abúlé. a ti pàdé wọn bá a ṣe ń bọ̀ náà. tí wọ́n wọ aṣọ tí wọ́n mú aṣọ ẹbí oníkálukú tí ń yan jó tí wọ́n ń yọ̀. so gbogbo orú wọn ara ìfọwọ́sowọ́pọ̀ tá a nínú ara ìrànlọ́wọ́ tá a nínú gbogbo àwọn tẹ́ ẹ ní ẹ rí mu tá a bá ti pàṣẹ nǹkan ní bí ilé ni wọ́n kọ́ ní o ọ̀nà ni wọ́n yẹ̀ ní o pátápátá àwọn kan ni wọ́n ń bọ̀ o so ẹ ti rí wọn tí wọn ó ti dé pé ọ̀yà àwọn òṣèǹ kankan káwọ̀ wá ṣe iṣẹ́ náà ni. ó túbọ̀ sí pé àṣà ìrànra ẹni lọ́wọ́ tí a kọ́ ní ìlànà ìbílẹ̀ ẹ ṣì ń lò ní Àbádéyípo ni. ní gidigidi ni tó jẹ́ pé àwọn mẹ́rin fi ń ṣe àwòkọ́ṣe tí sì ń yà wọ́n lẹ́nu torí pé ńgbà bá bá ọ̀rẹ́ wa sọ̀rọ̀ náà ọ̀rẹ́ wa mi wọn ó pa àwọn àjẹ́ àtòṣó níbẹ̀ ní abúlé àwọn òrí kankan tí ń jẹ́ báwọn ní abúlé Adéyípo àti gba abúlé Igbó Elérin yìí tó yí wa po ẹ̀mí àwọn òrí àwọn tí wọ́n fẹ́ràn wa àwọn ìyá àgbà yìí bàbá ńlá wa tí wọ́n wà láyé tọ́lọ́ ńlọrọ̀ ẹ̀mí wọn tí wọ́n fẹ́ràn wa wọ́n ń dìde sí wa nì láti ràn wá lọ́wọ́ àwọn ọ̀rẹ́ nìkan kan tó ń di wa lọ́wọ́ ń bí àárí oṣó kankan àtàbàjẹ́ kankan tó pé dandan gbọ̀n wípé okùn bíi tá a rìn sí ẹlòmíràn ni ó wà báyìí tí ó wà bí mo ṣe wà tó jẹ́ pé kò ní lè dé ibi tí wọ́n ti bí a ti pa ìyún oorun níbí àwọn tí wọ́n bá fẹ́ tó máa ṣerú àwòkọ́ṣe bíi tiwa kí wọ́n wá s'Adéyípo ká wá fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ béèyàn ṣe bá àwọn ará ìgbèríko lò torí pé kẹ́nìkan làwọn ará ìgbèríko wọn ò fẹ́ràn kéèyàn kọ́ máa ṣakọ́ sí wọn tàbí kọ́ máa ṣe yànga kó wípé ọkà mi títí ìwé ọwá ń ṣe yànga sí wọn wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn tí ó rẹra wọn ńlẹ̀ ọmọ wọn tí wọ́n ti tọ́ ní skul tí wọ́n bá rọ́mọ tọ́rẹ́ rẹ̀ lẹ́bẹ̀ẹ́ wọ́n lè gbéra wọn bọ̀ wọ́n ó sì máa fún ní nǹkan òye àṣà ilẹ̀ wa wọ́n máa kọ́ èmi tẹ̀ ń wò yìí òye tí wọ́n ti fún mi ti pọ̀ rẹpẹtẹ mo lè kọ ìwé 10 lọ́wọ́ orí àṣà àti ìbílẹ̀ wa tí mo kọ́ lọ́dọ̀ wọn tí mi sọ wípé wọn ò lọ skul wọn ò kọ́
ẹ mọ̀ wípé tó ní kálukú bá bímọ ní ó mọ̀ mọ́. bẹ́ẹ̀ ni o ẹ̀kọ́ ìwé lèèyàn ń kọ́ nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ìbílẹ̀ gangan bí a bàbá ilé èèyàn ti lè. àwọn àṣà wa lóríṣiríṣi ẹ rí i pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ní ìgboro ní ìsìn wọ́n pè é lọ pé olókìtì wá wọ́n lè pè é lọ pé àwọn tí wọ́n kéwì wá wọ́n lè pè olórin ẹ lọ pè wá abúlé ni gbogbo wọn wà ẹ̀yin ará ìgboro lẹ̀ mọ́ sanwó tẹ́ ẹ mọ́ lọ wò wọ́n Liberty tí wọ́n mọ̀ á dábìrà fún yín tí wọ́n mọ̀ sun rárá ṣé ẹ mọ̀ rárá sísun rárá ń bọ́ọ̀ bá pè nígboro fún mi wọn ò ní wọn ti jẹ́ rárá ọmọ Yorùbá mi ọmọ tí a jẹ́ rárá tí wọ́n kí àwọn àgbàlagbò kí yín orí yín òwú onílù ó fi ìlú dára ẹ fẹ́ bọ́ ẹ̀wù ọrùn yín ẹ fẹ́ bọ́ fún ẹ bá náwó tán ẹ bá ń lo wápò tí òṣòwò mẹ́bọ̀ aago yín ẹ jù fún nílù níbi tó rí èyàn òwú dé torí náà bí gbogbo nǹkan ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tó ní. tí a bá wá ń kà ní eléyèjì ó tó ọdún mélòó tí ẹ ti wà ní ìyá bàbá yìí. ó ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. tẹ́ ti wà lábà pé ẹ wà ń bẹ̀ lódìdí fún. ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ńgbà náà gbàrà tá a ná gbòòrò tá a rántí ilé ẹni tí ó fi àṣeyẹyẹ ọmọ oko ni ọ ará oko ni màá ní mi ìsàrò oko ọmọ oko lèmi abẹ́dọ̀ pàǹpà mo wá sí gbà náà gbàrà tá a ná gbòòrò kí á láǹfààní ẹ̀kọ́ tí àwọn bàbá wa àti ìyá wa àtàwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wa ò bá jẹ́ àǹfààní náà ló jẹ́ akọ́ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé gíga tá à ń pè ní Heritage International College sí abúlé yìí àwọn míì rò pé òtún ṣe é ṣe ní ìsìn ti ṣe é ṣe àwọn ilé náà lẹ̀ ń rí lẹ́yìn wọ̀nyí àwọn tó nù ń sàlẹ̀ àwọn kọ́lẹ́jì lẹ̀ ń wò yìí o. ilégbé àwọn student hostel ilégbé àwọn akẹ́kọ̀ọ́ nìyẹn ilégbé wọn ní abúlé oko. gbogbo wọn ni wọ́n ń gbé ibi yìí tí wọ́n. wọn mi ò ń wá níjojúmọ́ àwọn mi ìgbéjì day and body. torí ṣé mo pé nígbà tí mo wá bí ìkẹyìn lọ́dún tó kọjá kò tí ì sí ilé ẹ̀kọ́ níbẹ̀ kò tí ì sí yàrá ìyáwèé kà ìyẹn láìbírì òun la wá wò ńgbà náà tá a sọ̀rọ̀ lé lórí. lẹ́yìn ìgbà tá a kọ́ tán mo pè yín mo ní ẹ wá àṣà àti èdè Yorùbá ẹ̀yin lẹ́yìn mọ̀mọ́ bá ní fọwọ́ mú yun lẹ fi sọ fún mi nígbà náà pé ẹ mọ̀ wá ń bí nǹkan tí ẹ sì wà báyìí o ẹ̀yin wàá bẹ àwọn tí ẹ ń wò wá lónìí pé kí wọ́n bá ń bẹ olùkọ́ èdè Yorùbá kó padà sí Adéyípo gbogbo tó bá lè ká fi tẹ́ ẹ lẹ́rùn láfi tẹ́ ẹ lọ́rùn torí pé ẹ bá ní ìmọ̀ tó jẹ́ expert làwọn máa ń wá níbí kò sí bẹ́ẹ̀ ṣe wà ń bí tó fi jẹ́ pé àwọn bíi ẹgbẹẹgbẹ̀rún ọmọ ò ní jàǹfààní èdè àṣà ìbílẹ̀ Yorùbá ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ṣe dúró ní òfìlẹ́wọ̀ tí gbogbo ẹ̀rẹ́dẹ́sẹ̀ sí gbogbo ẹ̀yin àti yèyé ilẹ̀ ń ta kàngbọ̀n lórí òfì. mo ti gbé àgbà fún yèyé mo gbé àgbà fún yèyé èmi gbé àgbà fún yèyé èmi ń tẹ̀lé wọn lẹ́yìn. ẹ̀yin tẹ̀ ń wọ ẹ dákun a fẹ́ kí olùkọ́ èdè kọ́ wá sí Adéyípo àmọ̀yanjú eléyìí bàbá ọ̀dà mo paná. ti gbọ́ kí ló tiẹ̀ mọ́ bí àwọn tí ẹ. ó dà ẹ ṣeun bàbá mi tí àtìgbà tí ilé ìyáwèéká yìí ti wá wà bí àwọn wo ni wọ́n ti jẹ àǹfààní ẹ̀ pé tí wọ́n wá tí wọ́n sì rí nǹkan tí wọ́n wá gẹ́gẹ́ bí ẹni tó ń jẹ́ atọpinpin yẹn researchers tí wọ́n sì ti láǹfààní láti bí nǹkan tí wọ́n wá. sẹ́ẹ̀rí bí tẹ́ ẹ wí hun ìbéèrè tó dáa ni bí ìgbìyànjú lọ sí Mecca tàbí Jerusalem ńládepo jẹ́ fún àwọn tí wọ́n kàwé nílẹ̀ Nàìjíríà lónìí àti ní òkè òkun pàápàá oríṣiríṣi wọn ni wọ́n ń ya abo ibi ń gbogbo ìgbà ẹlòmíì ọ̀wà yọ̀wà kàwé ẹlòmíì ọ̀wà yọ̀wà wo idán tí ń lọ nínú àwọn tí wọ́n wá wo idán tí ń lọ làwọn gómìnà 5 ní Ọ̀yọ́ state àti Ọ̀ṣun state tí wọ́n ti wá síbí. àwọn gómìnà 5 ti wá bí wọ́n ti wá síbí. àwọn gómìnà wẹ́dà kúrò. Alhaji Lam Adesina kí wọ́n tó papòdà wọ́n ti débí. Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà wọ́n pẹ́pẹ́pẹ́ níbi tá a jókòó sí nígbà tí wọ́n wá sí bí wọ́n ọ̀ràn yàn wá fúnra wọn ni wọ́n wá Christopher Alao Akala Adébáyọ̀ Alao Akala
àwọn náà ti débi wọ́n tiẹ̀ ti débi tẹ̀mẹ́ta ń ti wọn. Victor Olúnlọ́yọ̀ àwọn náà ti débi àti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá láti Ọ̀ṣun. mo rí àwòrán ti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ni. mo rí àwòrán ti bàbá Afẹ́ Babalọ́lá. Afẹ́ Babalọ́lá gbogbo èèyàn ńláńlá tí mo ní wọ́n ti wá náà. àwọn Wọlé Ṣóyínká ti mọ ibi ó ti mọ̀ pé ilé ìkàwé òun ti wà ń bí. a sì fẹ́ kó jáde láìpẹ́ òun gan ń bọ̀ wá síbi. ẹ jẹ́ àmọ́gbà tí ẹ bá fẹ́ kó jáde o. ó di dandan. ẹ gbọ́ ẹ jẹ́ àmọ́ ìgbà tí ẹ bá fẹ́ kó ilé ìyáwé ká Wọlé Ṣóyínká jáde. mo mọ̀ọ́mọ̀ fi kọ́ ẹ̀yin lọ́rùn mi ìfẹ́ fi kọ́ bàbá lọ́rùn mo ti mọ̀ọ́mọ̀ fi kọ́ ẹ̀yin lọ́rùn. àwọn náà ni akọ̀wé ẹ̀rọ náà ló jẹ́ kó jẹ́ wípé nígbà tí mo sọ yẹn ọ̀dọ̀ tí Gbémisọ́lá Ẹ̀dùn ni àwọn ni ọ̀dọ̀ tí wọ́n ni mo ọ̀dọ̀ wọn ni mo kọjú sí tí mi bá ti gbọ́ tí mo padà rí nínú newspaper ẹ̀yin ni màá gbé. àgbégbèsè lé lórí. lẹ́yìn èyí òun olóòtú àwọn ọmọ yunifásitì káàkiri Nàìjíríà wọ́n ń ṣe excursion wá sí ibi wọ́n wá ń kí wa tí wọ́n wá ń jàǹfààní ìwé tá a tò síbí fún wọn torí ìwé wa ti lé ní 1,100 báyìí ní ilé ìkàwé ìwádìí. ó ti lé ní 100,000 báyìí. ilé ìkàwé 6 ló wà níbí lóríṣiríṣi ni wọ́n ti research library òní lọ́ọ̀kan music library. àbá tètè. ònu ti Wọlé Ṣóyínká ní ó di 3 ní gbọ̀ngàn wa nísàlẹ̀ tẹ́ ń wò yìí ti àwọn abúlé àwọn èèyàn wa ní gbèríko ilé ìkàwé wọn náà wà ń bẹ̀. tó bá ṣiṣẹ́ tán tó sinmi. tàwọn ọmọ kéékèèké children's library ó ń wà nù ilé àwọn ọmọ ti school ti àti library àti secondary school tí wọ́n wà bí ó sì 6 gbogbo wọn ni wọ́n máa rọ̀jò níbí tí wọ́n máa sì wọ́n wà fún excursion káàkiri tá a bá ń ka àwọn school tó ti wá bí ní méjì tó ti wá ṣe excursion wọ́n lé ní 40 tí wọ́n ti wá ibi ìtàn abúlé yìí ni ìjókòó àwọn eléré Nàìjíríà àti àwọn Nollywood actors and actresses wọ́n ti fíìmù bíi 10 ni wọ́n ti wá ṣe níbi. ọ̀pọ̀lọpọ̀ sinimá ẹni tó bá ti mọ ojú kíní gan tó bá ti rí àwọn gíwá yìí wọ́n ti mọ̀ pé. so ibi náà ni wọ́n ti ṣe rìhásà wọn kí wọ́n lọ abúlé kí wọ́n lọ rí so oríṣiríṣi èèyàn ní ń wá nípa ti ìwé àtàwọn ọmọ kéékèèké àtàwọn tí wọn ò kàwé rárá ní gbàgbọ́ bí n bá wí pé àwọn tí ò kàwé rárá gangan wọ́n débi wá ṣe ìwádìí fún àpèjúwe nísìn ìwé kan bẹ tí wọ́n pè ní Masai ìwé aláwòrán ni gbogbo àwọn ará àbáwá bẹ́ẹ̀ bá pé ta ni jẹ́ Masai wọn ó fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ lórí Masai ní East Africa torí bí wọ́n bá ti ń wo àwòrán lásán báyìí wọ́n máa pé àwọn ẹ̀yà ṣèjọ Fúlàní báyìí ṣé darandaran làwọn náà ni wọ́n ń lu nǹkan sétí ẹ wò bí wọ́n ṣe ń jó gbogbo ẹ̀ wọ́n mọ̀ bí wá ní 9 ìbéèrè lórí wọn láti fi ìmọ̀ kún ìmọ̀ tara wọn.